èmi á ṣọwọ́ gẹ̀ǹgẹ̀ máa ṣọpẹ́ fọlọ́run o. èmi á ṣọwọ́ gẹ̀ǹgẹ̀ máa fọpẹ́ fọlọ́run. ọba tó dá mi sí tí ò jẹ́ ń ra máa yé. ọba tó dá mi sí tí ò jẹ́ ń ra máa yé o. èmi á ṣọwọ́ gẹ̀ǹgẹ̀ máa fọpẹ́ fọlọ́run. Àyìnlá ṣọwọ́ gẹ̀ǹgẹ̀ kò ṣọpẹ́ fọlọ́run o. Àyìnlá ṣọwọ́ gẹ̀ǹgẹ̀ kò ṣọpẹ́ fọlọ́run. ọba tó dá ọ sí tí ò jẹ́ ń ra máa yé. ọba tó dá ọ sí tí ò jẹ́ ń ra máa yé o. Àyìnlá ṣọwọ́ gẹ̀ǹgẹ̀ kò ṣọpẹ́ fọlọ́run. àbọ̀ dúpẹ́ ni ọkọ mi ní í ṣe. ọmọ ọlọ́pẹ́ ni ọsẹ́ ọkọ mi ní í ṣe. bẹ́ẹ̀ ni o Ìsìnkú Àyìnlá o ọmọ Mákindé o. ọmọ ọkùnrin mọ̀kọ́ ọkọ mi ní í ṣe. ẹ bá mi bèrè. ìfẹ́ mi ní í ṣe. ìfẹ́ mi ní í ṣe. Ìsìnkú Àyìnlá o ọmọ Mákindé o. ìfẹ́ mi ní í ṣe. orin tí Alájà Fausia Mákindé ń kọ lèyí. ó ní mò ń bólówó orí mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. ó ní Àyìnlá tún ti lé lọ́dún mò ń yọ̀ ṣẹ̀ṣẹ̀. Alhaji Ìsìnkú Àyìnlá Mákindé ìwọ ló lọ́pẹ́ tòní o. là ń bá ẹ dúpẹ́ lọ́wọ́ Olódù tó màrè ọba tó dáyé tó ti dá gbogbo ọ̀run. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó jẹ́ kó o lé lọ́dún tí ò jẹ́ kó o fa àìsàn ló gbà. ní gbogbo ọjọ́ kẹjọ oṣù kẹsàn-án lélẹ́dùmarè mú ẹ wá sáyé. tọdún 2022 là ń ṣe lọ́wọ́. Àyìnlá tún ti lé kan lọ́dún Olúwa ẹ ṣeun. ẹni bá mórí Ọlọ́run ló lè dúpẹ́ ọjọ́ ìbí. ẹni bá mọ ohun tó lẹ́dùmarè ṣe fóun ló lè dúpẹ́ lọ́wọ́ bàbá. ló fi mú aya rẹ olólùfẹ́ rẹ Alhaja Fausia Mákindé oníkaraba dúpẹ́ lọ́wọ́ Elédùmarè Ọlọ́run ọba. Àyìnlá o bígi bá ń wó nígbó igi tirẹ̀ kò ní wó o. á dúró ṣinṣin bẹ́fọ̀ bá ń ṣubú lábàtà ẹ̀fọn tìyẹ ò ní ṣubú láéláé. Alhaja Fausia ó ní igba ọdún kan ní Elédùmarè á máa pa ọmọ òní kó sọ́wọ́ ayé níṣẹ́ ni kò bá mi ṣàmì ẹ̀. Aláyìnlá o ọkọ ọba àdá ọba kò mà ní ṣàwọ̀. ọwọ́ ẹni la fi ń gbẹ̀tọ́ ẹni òní kú sẹ́nu iṣẹ́ ọwọ́ ẹ ló máa fi gbẹ̀tọ́ rẹ. àmì ńlá ni kó o máa ṣe. Àyìnlá ẹyẹ burúkú ò ní ké lórùlé rẹ. ajá burúkú ò ní sunkún lẹ́ẹ̀dẹ̀ rẹ. mọ́tò onímàrìwò wọn ò ní gbé ká ọmọlé o. ìbànújẹ́ ó kéré ni ó tóbi ni kò màmá ní jẹ́ tirẹ̀. Aláyìnlá ọmọ Mákindé níṣe ni kó o ṣàmì wìtìwìtì. Àyìnlá o jẹ́ káre lé bàbá rẹ̀. ìwọ lọmọ Ẹ̀gbá Sodeke ọmọ arídìí ògo lójú ogun. ìran bàbá yìí a máa ròyìn ogun bàràfágbẹ̀. kò sóhun tó ń ṣe ní Mẹ́kà tí wọ́n kì í ṣe l'Ẹ̀gbá Aláké. wọ́n ń momi sẹ́mísẹ́mì ní Mẹ́kà omi odògùn làwọn bàbá ti ń mu. wọ́n ń gàràfà ní Mẹ́kà ẹ̀yìn gorí Olúmọ ọmọ Lísàbí agbòǹgbò àkàlà nìyí. Àyìnlá jẹ́ kí n bá ẹ délé bàbá rẹ. ọmọ wọn ní ìpòró mọ́kọ ìpòró lákìsà mẹ́gi oyè aláramọ̀kọ tí ń kọ́nìyàn lọ́rọ̀. àwọn bàbá yín ní kọ́ni lẹ́jọ́ àwíjàre kí wòtòwòtò ọ̀rọ̀ kó má bàa gbọ̀n sílẹ̀ ní ẹ̀yìn lọ́mọ àforíṣù tó ń bólo. avidi iṣu karabata lébè ńláńlá ní sápòpòrò ń wé ìpòrò òbí kẹtẹ o. Sodeke fi gbogbo ọmọ rẹ̀ gbàgbó o. gbogbo wọn wá rí sangbọ̀nsangbọ̀n. Àyìnlá Mákindé o mo fẹ́ dédìlé bàbá rẹ̀. ìwọ lọmọ ìjà kan ìṣàn ọmọ owó o. ìjà kan ìṣàn ọmọ ọlá ọmọ ṣìkìtì ọmọ òrògbà lọ́nkà àwọn bàbá tó bí ọlọ́mọ. ọmọ ògbórí olórí wa tiẹ̀ mọ́rùn kùnkùn ògbétolúwọ̀ lọ́bìrì. ọmọ tó jẹ̀gbá òjàlè èyí tó jó kan ló fọwọ́ ra. ọmọ oníṣàn nìyí ọmọ àbùwọ̀n ọmọ ládìyẹn ọmọ kọ̀dìyẹn. ó ti ṣọdún èyí ná ọdún tó ń bọ̀ á ṣojú ẹ̀mí rẹ. tọdún 2022 là ń ṣe lọ́wọ́ ti 2023 ò ní sínú kòtò. Alhaja Fausia Mákindé aya rẹ ni olólùfẹ́ rẹ ni òun ló ṣe yìí. oníkábà ẹ̀ fi dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba. gbogbo ọmọ pátápátá wọ́n wá ń bá ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. wọ́n lọ́dún tó ń bọ̀ ò gbọ́dọ̀ pẹ̀dí.
níṣẹ́ ni kó o máa lénú ọlá kó o máa lénú owó kó o máa lé sí nínú oríire. Alhaji Iskul Àyìnlá ọmọ Mákindé o ọmọ Sodeke ìkóró mọ̀kọ ọdún eléyìí ò ní fi ṣàṣemọ lágbára ọlọ́run ọba. Ará òjé ṣe tán mo fẹ́ máa relé bàbá tó bí mi lọ́mọ. Ará òjé ni mí o òjé ń petu ọmọ ṣáṣá lọ̀jẹ̀ ilé ọmọ arọ tí wẹ̀ bí òjò.